Egúngún yìí jẹyọ láti ìdílé Akẹgbẹ́yalé Àlàbí ilé ọlá Àyàndòkun. Láti ìlú Àgbérí láti ṣẹ̀wá. Àwọn bàbá wa babaláwo ni wọ́n, kò sí òòṣà tí ò sí nínú ilé wọn. Egúngún yìí náà wọ́n máa lò ẹni ó bá fẹ́ bímọ, ẹni ogun bá ń dà láàmú, kò sí tí wọn èé béèrè lọ́wọ́ eégún tí èé ṣe fún wọn. Mo kí onílé, mo kí àlejò, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Orúkọ ti tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ni Babátúndé Àyàngbẹ́kún Ifásọlá Òrìṣátàlàbí. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn bí mi láti agboolé Bara Òṣùpá. Egúngún mi tí wọ́n mọ̀ mí sí, orúkọ rẹ̀ ń jẹ́ Alénimásìn Oòduà bàbá àgbà. Ìdí tó fi ń jẹ́ Alénimásìn gangan ni tí eégún yìí tó bá bá aláìsàn níbi tó sóde mọ́ tó sóun sí wà bẹ́ẹ̀ tẹ́gùn báyìí ti wọlé báyìí gbára báyìí oṣù wọn kọ̀ọ̀kan sá jáde lọ torí ẹrù ọmọ ọba jẹjẹ ni ọmọ ọba torí àwa lọmọ òníwọ láàánú kìkì wọ kìkì jẹjẹ ní oògùn ọmọ mi máa fi jẹjẹ ní kàmí ẹjẹ ń kùtì káàmì ọmọ adájọ́ ṣeré wọn ọmọ òníwọ láàánú méjèèjì lọ́wọ́ àánú láwọn rí gbà ó ànírà burú bó ṣàjẹ́ lọ́ba dé èèyàn mọ́lẹ̀ tẹ́gùn bá ti wọ ọbẹ̀ gbára báyìí àjẹun bí ọba dísàfíà ó lè máa yàgbẹ́ bí ọba wà gan jíjèjì kò sí ẹgbọ́dọ̀ síjú wòkè kò sí bóògùn náà ti dé bóògùn bá ti wọ ọbẹ̀ báyìí ogun wọn kọ̀kọ́ sá lọ ná torí àwọn ọmọ aríwo gan wọ́n máa tuwo tẹ̀lé eégún lẹ́yìn ohun mọ̀ríwo tí ń bá ń gbọ́ lásán gan jèjì ni ó ti kọ́kọ́ rà á nígbà bá ti ní mọ̀ríwo ti wo yá gbogbo mọ̀ríwo ti wo yá gbogbo mọ̀ríwo ẹjẹ́ mi ní ti wo yá ẹ̀dẹ́rùbà gbégbé ẹrù owó eégún ní ń jẹ bẹ́ẹ̀. Bógun bá dé tí wọ́n bá lọ sídìí eégún yìí gbogbo tí wọ́n bá sọ náà ni ó ṣe torí pé òòṣà yìí ó ti má àwọn bàbá wa lá àwọn bàbá wa náà wọ́n ti mọ òòṣà lára wọ́n ti jọ wọnú ara wọn wọ́n mọ tó máa ń jẹ tí fi bínú wọ́n sì mọ tó máa ń jẹ tó máa fi ń sórí ọwọ́ rẹ̀
Alénimásìn kì í sì déédéé jáde bí ó bá jẹ́ pé ọdún rẹ̀ kò ń jáde lẹ́ẹ̀mejì tó bá tún fẹ́ jáde ó nídìí pàtàkì ni bí ó bá tún jáde ó tún láwọn ètùtù tí wọ́n ó ṣe ká tó lè ṣe kínni ká tó lè mú eégún náà bóde. Eégún yìí a máa fúnni lọ́mọ a máa fúnni láya ẹni tí ọ̀rọ̀ kọ tó bá ti dé díẹ̀ tó sì tọrọ bó ṣe sẹ́lẹ̀yàn bá dọ́dọ̀ rẹ̀ téèyàn bá ti tọrọ. Èmi lọ bọ́ọ̀dì ilẹ̀ torí bọ́sọ́ adífá fún Ọ̀rúnmìlà bàbá ń sanwó lọ sóde àpínni ìyá mi ọ̀jẹ̀ bàbá mi eléégún èmi pàápàá ò awo ni ẹ mọ́ pa mí nítàn ò awo ni èmi ọmọ ọ̀kẹ́rin eléégún mọ̀ bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Alénimásìn eégún àgbà ni ojú wa ó máa rọ́dún o ojú wa ó ríra wa pẹ́ o àní ṣìṣe o àní dààmú bí agudu ti ní ó torí bọ́sọ́ agudu tẹsẹ̀ bọ́sọ́ pàká lọ́gbàgọ̀délé onímọ̀ríwó ọmọ gbé Egúngún lẹ́lẹ́bẹ̀ ẹ̀jẹ̀ abẹ́bọra eégún tí wọ́n gbé wá láti ojú ogun ni bá a máa ń sọ̀rọ̀ pàtó ojú ogun nígbà yìí èèwàṣẹ ogun ti wà tipẹ́tipẹ́ ogun làkọ́kọ́ ìjà nìkan yìí nbí ọ̀sẹ̀ èṣù ti wí ọ̀sẹ̀ olójo ó fi gìrì múlẹ̀ ogun làkọ́kọ́ ìjà nìkan yìí alápàyè lọ́kọ́ létí ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀kan kè bẹ́ẹ̀ ni ọ̀kan rí odídẹ dífá fún Ọ̀rúnmìlà ń jó eléṣù èèyàn ọmọ tẹ̀lé baba káàkiri ká eléṣù èèyàn ẹ padà lẹ́yìn wa o àtọmọkùnrin àtọmọbìnrin wa àtonílé àtàlejò eléṣù èèyàn wọn dẹ́yìn lẹ́yìn wa o a máa rojú sáyé ń tiwa o eégún Alénimásìn eégún àgbà ni o kò ní bàjẹ́ o yóò ṣe bẹ́ẹ̀ o àṣẹ ń tó Olódùmarè.